Aláròyé máa wí o. Àyùbá wọ gàù ó ti dèrò àhámọ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn. Akóló àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní olú iléeṣẹ́ wọn tó wà ní Eléwéẹran lábẹ́òkúta, ibẹ̀ ni ọkùnrin ẹni ọdún 22 kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Friday Àyùbá wà báyìí. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó jalè àwọn irinṣẹ́ ọkọ̀ àti irinṣẹ́ ẹ̀rọ tó jẹ́ ti iléeṣẹ́ kan tó wà lábúlé Ìtaṣú nítòsí Owódé-Ẹ̀gbá tí wọ́n gbà síṣẹ́ síkírọ́rìtì pé kó máa pèsè ààbò fún lọkùnrin náà lọ kó tà. Àwọn ọ̀gá rẹ̀ kò tètè mọ̀ pé ológbò làwọn fẹ́ ránṣọ́. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn DSP Babáṣèyí Olúṣèyí tó sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà nínú àtẹ̀jáde kan tó fi léde lójú òpó WhatsApp rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Ó sọ lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 21 oṣù karùn-ún yìí pé ọjọ́ ẹtì Friday tó ṣáájú ìyẹn 30 oṣù yìí lọ́wọ́ àwọn ọlọ́pàá ikọ̀ ayárabíàṣá Quick Response Squad QRS tí wọ́n ń ṣiṣẹ́ lágbègbè Ṣàgámù tẹ afurasí ọ̀daràn yìí. Agbègbè ìkóríta 4 títí márosẹ̀ Èkó sí Ìbàdàn tí wọ́n ń pè ní Ṣàgámù Interchange, ibẹ̀ ni wọ́n ti rí ọkùnrin náà ní nǹkan bíi aago 6 àṣálẹ́ ọjọ́ náà lásìkò tó fẹ́ fi ọkọ̀ kó àwọn nǹkan èlò tó jí kó níbi iṣẹ́ rẹ̀ láti lọ lù wọ́n tà ní gbàǹjo. Lára páàtì ẹ̀rọ tí ẹlẹ́gìrì yìí jí kó ní ẹ̀rọ air control 4, ẹ̀rọ tí wọ́n ń pè ní air booster 2, ẹ̀yà ara ọkọ̀ tí ẹ́ńjìnì máa ń jókòó lé ìyẹn engine seat 2, àti pọ́ǹpù epo ọkọ̀ fuel pump 2 àtàwọn nǹkan míì. Nígbà táwọn ọlọ́pàá yìí fura sí akitiyan Àyùbá ni wọ́n súnmọ́, wọ́n béèrè bóyá òun ló ní àwọn nǹkan tó fẹ́ lọ tà wọ̀nyí. Ó ní iléeṣẹ́ kan ni, kò sì lè rí irọ́ náà pa nítorí àmì iléeṣẹ́ ọ̀hún ti wà lára àwọn irinṣẹ́ náà. Àwọn ọlọ́pàá tún béèrè bóyá ó ní ìwé àṣẹ tàbí rìsíìtì tí wọ́n fi ra àwọn nǹkan náà. Ibí yìí ni ọ̀rọ̀ ti di wòmí-n-wọ̀ ọ́. Òun ni wọ́n bá fi páńpẹ́ òfin gbé e pẹ̀lú àwọn ẹrù olè rẹ̀. Wọ́n fi ọ̀rọ̀ náà tó ọ̀kan lára àwọn mánéjà iléeṣẹ́ náà létí làwọn yẹn bá kàn sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá Owódé-Ẹ̀gbá láti ràn wọ́n lọ́wọ́. Alukoro ọlọ́pàá ní ọkùnrin náà ṣì wà lákàtà àwọn agbófinró níbi tí wọ́n ti ń tọpinpin ìwàkiwà tó hù yìí. Wọ́n ní nígbàrà tí ìwádìí bá ti parí ni wọn yóò fojú rẹ̀ balẹ̀-ẹjọ́ pẹ̀lú àwọn ẹrù ẹlẹ́rù tí wọ́n rí gbà lọ́wọ́ rẹ̀. Ní kóòtù ni wọn yóò ti dá sẹ̀ríà tó bá tọ́ sí i fún un. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.